ṣebí ewúro làgbà igi ṣebí ewúro làgbà igi igi gbogbo bọ̀wọ̀ fẹ́ ewúro ewúro làgbà igi. Moshood Ṣẹ̀fíù bẹ̀rẹ̀. Ṣẹ̀fíù wo? Alhaji Ṣẹ̀fíù Àlàó. Lábẹ́òkúta ẹ̀. Bẹ́ẹ̀ni sáàmù tí mo bẹ̀rẹ̀ orin sìn ní 1983. Iṣẹ́ Fújì ó jẹ́ iṣẹ́ kan tó jẹ́ Orunmila because Orunmila ní iṣẹ́ Fújì. Lọ́nà wo? Ẹ ṣe. Ẹ bá mi fèsì sọ̀rọ̀ yìí o. Ọ̀rẹ́ mẹ́ta kan ń bẹ láyé ọjọ́ sí. Ìkan ń fowó ọwọ́ ẹ̀ kọ́lé. Ìkan ń fowó ká mọ́tò jọ. Ìkan ń fowó ẹ̀ kóbìnrin jọ. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta ló nọ́lá? Ta ló nọ́lá o? Kí ni ìdí tẹ́ fi sọ pé iṣẹ́ Fújì iṣẹ́ ọ̀hún? Àgbà olórin kan ni ètò Katsina tí tún mú wá sójú ìwòran yìí. Kádìjú kálájú Mr. Performer kò sí ń tọ́bọ̀ Ọlọ́run ò lè ṣe kò sí ń tọ́bọ̀ Ọlọ́run ò lè ṣe kò lè ṣe. Ṣebí ewúro làgbà igi ṣebí ewúro làgbà igi igi gbogbo bọ̀wọ̀ fẹ́ ewúro ewúro làgbà igi igi gbogbo bọ̀wọ̀ fẹ́ ewúro ewúro làgbà igi. Gbogbo ọmọ Nàìjíríà pátá ẹ bá mi fèsì sọ̀rọ̀ yìí o. Ọ̀rẹ́ mẹ́ta kan ń bẹ láyé ọjọ́ sí. Ìkan ń fowó ọwọ́ ẹ̀ kọ́lé. Ìkan ń fowó ká mọ́tò jọ. Ìkan ń fowó ẹ̀ kóbìnrin jọ. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta ló nọ́lá? Ta ló nọ́lá o? Ẹ bá mi fèsì sọ̀rọ̀ yìí Lọ́ládé Performer tó kọrin. Ohun orí gangan lélẹ̀. Kí lẹ̀ porúkọ yín? Mr. Performer Moshood Performer. Moshood Performer. Olórin Fújì nílùú yìí. Bẹ́ẹ̀ lágbo kò ṣàpọ́n jẹmọ́gbọ́dún lọ́dẹ àdàtàn kankan so olúwa ló fi lọ. Àwọn àsìkò wo lẹ́yìn bẹ̀rẹ̀ orin yẹn? 41 years to this time is 1983. Lábẹ́òkúta ẹ̀. Bẹ́ẹ̀ni mo mọ àwọn tájọ jẹ́ sẹ́tì. Wọ́n ní Sọ́nmọ́ Mọ̀mọ́dù tó dolóògbé kọ́lọ́mbà ń fọ́. Kílẹ̀ porúkọ ẹ̀? Sọ́nmọ́ Mọ̀mọ́dù. Ara wọn ni services ẹ̀mí tó ń pè ní etí. Ara wọn ni Taofik bàbá kékeré kọ́lọ́mbà ń pa iṣẹ́ rẹ̀ kọ́lọ́mbà ń fọ́run káwọn náà. So ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti lọ ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run tó ṣe mi kú lóye ọjọ́ ìní nínú wọn tí gbogbo àwọn ẹgbẹ́ onífújì mọ̀ wípé ọ̀fọ̀ ọ̀kan lọ́lọ́run. Moshood Performer. Yes. Moshood Ṣẹ̀fíù bẹ̀rẹ̀ Alhaji Ṣẹ̀fíù Àlàó. Lábẹ́òkúta ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo Performer. sọ. Yes. Alhaji Ṣẹ̀fíù Àlàó lásìkò yẹn wọ́n wà ṣùgbọ́n kò tí ì síràwọ̀ tó lọ rẹpẹtẹ báyìí. Àwọn náà sì wà lẹ́yìn Alhaji Isikabaka Ajani ní Láfẹnwá. Báwo lẹ́yìn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin tí bó lẹ́yìn ti kọ? Nígbà yẹn ayé ojú dúdú la fi ń lu Fújì. Agolo àkọ́kọ́ ń lù la fi ń ṣe practice ní ẹgbẹ́ ilé. So láti bí agolo yẹn táwọn èèyàn máa ń péjọ tá a bá ń ṣe practice lẹ́yìnkùlé wa. So ó máa ń ṣẹlẹ̀ pé àwọn èèyàn máa ń wá wò wá ibẹ̀ mo ti jáàmù onísákárà kan. So tíyẹn sọ wípé òun yóò wá máa lu sákárà fún mísẹ̀tì tá a fi ń lu agolo yẹn. So onísákárà yẹn ni Olúṣẹ̀san Pẹ̀rí. Olúṣẹ̀san Pẹ̀rí. Bẹ́ẹ̀ ni òun náà ti di olóògbé lásìkò yìí Ọlọ́run kó jọ kó bá ń pàṣẹ wọn rẹ́. So ńgbà tó rí pé a máa ń lagolo lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn ló wá wá ẹgbẹ́ ilé wa lágòókò ẹgbẹ́ ilé wa lágòókò. So ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ ńgbà yẹn tá a bá ń lo agolo yẹn òun dẹ̀ máa ń lo sákàrà ló wá jọ́ǹpù mi ẹjọ́ kan tó rí pé agolo là ń lo á ní àṣàmà ẹ jẹ́ kí n lọ gbé sákàrà mi wá ìtẹ́fí ńlá agolo yìí. So ló bá lọ fi gbé sákàrà ẹ̀ wá mo bá fi ń kọrin yẹn sí ló dẹ̀ ń lùlù. Ìgbà yẹn ni mo mú Ṣẹ̀san ní onísákàrà mi ní àgókò gbogbo èèyàn ló mọ̀ kó tó di olóògbé. Tùsàǹbọ̀ wọ́n wà ń gbà yẹn Bábíjì. Níbo ló ń wà? Àwọn wà ládàtàn Mọ̀rúfẹ́ Beauties ń gbà yẹn. Mọ̀rúfẹ́ Beauties. Àwọn olórin wo ló ń di Abẹ́òkúta mú lásìkò tẹ́ ń sọ? Ọ̀kan ni
Alhaji Kẹ́mi Ramon, ọ̀kan ni kọmíṣánná Ìdòwú Ògbóyè nígbà yẹn, ọ̀kan ni Barry White Barry Ọ̀tà, ìjẹ́bùrẹ́ àwọn náà wà nígbà yẹn wà. Kàbákà pé méjì, Kàbákà Èkó àwọn ló ti kọ́kọ́ wà nígbà yẹn, àjọ ń fà kí Kàbákà Abẹ́òkúta tó jáde yẹn ọ̀gá Ṣẹ̀fíù. Kàbákà Èkó Ìsáàkà Àjàní Kàbákà àwọn ló wà nígbà yẹn, and Dr. Shina Akanni Agbóòdò ni Shina Akanni ti bẹ̀rẹ̀, Abẹ́òkúta ni wọn Shina Akanni ti bẹ̀rẹ̀. àsìkò tẹ́yìn sọ níbo lẹ́yìn tí máa ń play jump tí. Àgókò mi ni mò ń play Mukaila Adisa wọ́n wà nígbà yẹn bẹ́ẹ̀ àwọn náà ń play jump tí wọ́n ní Ìjẹ̀mọ̀, ọmọ kan ní Kaso Kasim lájọ wà ní Àgókò. Kasim yẹn ṣì wà ń sìn bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́, Kasim ṣì wà, bóyá Èkó ló wà bóyá Ìbàdàn, Ọlọ́run ọba máa bá mi fi ṣọ́ ẹ̀ kó máa bá mi fi ṣọ́. So tá a bá mú èmi gbà ẹ̀ àmú Kaso Kasim lábẹ́òkúta yẹn ní Àgókò zone. And Dr. Ajasa Manchester kọ́lọ́run ọba kó fọ̀run káwọn náà, kọ́lọ́run fọ̀run káwọn náà, àwọn náà wà ní gbogbo ìgbà yẹn, àwọn náà wà ní gbogbo ìgbà yẹn. Iṣẹ́ Fújì ó jẹ́ iṣẹ́ kan tó jẹ́ Orunmila, because Orunmila ní iṣẹ́ Fújì lọ́nà wo. Àti pé bí èmi ṣe bẹ̀rẹ̀ ti pẹ́, ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ mí nínú youth sí pé bàbá àgbà ni bàbá yìí jẹ́, so àwọn ti wà tipẹ́tipẹ́. Ṣùgbọ́n Fújì dàbẹ́ ni pé fan tó bá ń fẹ́yàn báyìí ó máa sọ pé kò sí rú, tó bá tún yàtọ̀ ayé wẹ́rẹ́ báyìí sọ́dọ̀ ẹlòmíì kò fẹ́ nìyẹn mọ́ nìyẹn, a tún fẹ́ máa fẹ́ ẹlòmíì. So tẹ́lòmíì ẹ̀ ò bá wá níbẹ̀rù Ọlọ́run lọ́kàn á rò pé kò sí rú òun lòun tó báyìí. Ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run pé gbogbo onífújì ní Abẹ́òkúta ni ní Ṣàgámù Lówódé tí n bá débẹ̀ wọ́n máa respect mi gẹ́gẹ́ bí aṣíwájú. Iṣẹ́ Fújì láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ Abẹ́òkúta yìí náà lẹ ti ń ṣe. Mo ń ṣe iṣẹ́ Fújì l'Abẹ́òkúta bẹ̀ tí mò ń lọ sí Ṣàgámù, mò ń lọ s'Ékòó Ayége, mò ń lọ play, mò ń lọ s'Ayétòrò, mò ń lọ play. Ìgbà kan tí mo tẹ̀ lọ play mo mọ Chamanga ní l'Ayétòrò, mo mọ Kàbóbò l'Ayétòrò. Ṣàgámù náà mo máa ń lọ Ìjẹ̀bú Òde. Ìgbà tí mo lọ Ìjẹ̀bú Òde ni mo mọ Alhaji Àràsá. So láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ìsìn kí lè sọ pàṣẹ yẹn tó rẹ̀ sọ̀rọ̀ kan sìn ẹ́ l'Ọ̀rúnmìlà níṣẹ́ Fújì. Bẹ́ẹ̀ni, ṣe rí lásìkò tí iná èèyàn bá ń jó lórí iṣẹ́ Fújì ó pọn dandan kéèyàn fi jó nǹkan, nítorí pé àsìkò yẹn tó ń rá gbogbo àǹbí tó ń wọlé àfikún fún ẹ̀ di nǹkan mú. So mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bó ṣe yàrá mẹ́wàá kan Olúwa ṣe fún mi tí mo dẹ̀ ń jọlá ẹ̀ di àárọ̀ ọ̀la láti bí eré Fújì, òun ni ò jẹ́ kí ìràwọ̀ mi kó. ṣé ìwọ náà sọ fún wa ní pé ìràwọ̀ yín ti jáde gan tẹ́lẹ̀ ní iṣẹ́ Fújì? Ìràwọ̀ mi jáde ṣùgbọ́n kò ń ṣe pé òkìkí tó gba ayé kan, ṣùgbọ́n kò lọ òkè kò lọ ilẹ̀, ó wà láfèjì. So ọ̀pọ̀lọpọ̀ onífújì ló mọ̀. Olúwa ń fún mi lóore ọ̀fẹ́ náà mo ṣe ń lò lọ. mo ṣe ń kọrin báyìí. mo ṣe ń lò òdèrè. ṣe ṣe rẹ́kọ̀d. mi ì tí ì ṣe rẹ́kọ̀d, mo ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn gbé mi lọ sókè tí n bá rí ẹni tó sponsor mi lénìí, so màá wọ studio. Orin wà nílẹ̀. now ṣẹ́rí àwọn onífújì tán bá wà ó ṣeé ṣe kọ́ mọ́ máa yagbá lẹ́yìn wọn, àwọn wo lẹ ti lè sọ pé ó ti yagbá lẹ́yìn wọn. Ẹ ṣe ọmọ kan jẹ́ Wàsíù ní Agọ́ka, ó wà lẹ́yìn mi ní gbogbo ìgbà yẹn tó ń gbèrin fún mi gan-an. Ṣùgbọ́n tá a bá kọ́ ọmọ ń ṣẹ́ kò dàbí pé tá a bá fi gbogbo nǹkan tí ọ̀nà tá ń gbà kọ Fújì bá a ṣe ń ṣẹ́tù onírinṣẹ́ bá a ṣe ń ṣẹ́tù boys lẹ́yìn tá a fi wọn ọmọ yẹn kò dàbí ẹni pé kí ọmọ yẹn tẹ̀lé. Reason is that nígbà tí ọmọ yẹn wá mo fi sí ẹ̀yìn elégbè kejì, nítorí mo ní elégbè kan yẹn tẹ̀ ṣe wà ń sìn, Augustine ló ń pè, ó ṣì wà ń sìn tó ṣì ń ṣiṣẹ́ fún mi. Tí n bá ní rẹ́kọ̀dù lónìí tèmi elégbè mi yẹn lájọ́ ń lọ. So tí a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tá à ń ṣiṣẹ́ lọ, owó lọmọ yẹn kàn máa ń look after. So mo ní kó máa gbérin, so mo gbọ́kànlé Augustine ju òun lọ nítorí wọn ní kó ń wá kọ́ṣẹ́ ni.
mo dẹ̀ ń fi àpàdé àlùdé iṣẹ́ yẹn wọ̀n, ṣùgbọ́n kọ́lọ́run ọba jẹ́ ká kọ́ mọ kó gbà. Ṣe ló kàn máa ń wò hàn pé ọ̀gá òun bóyá ó ń kówó jẹ ká tó settle boys lẹ́yìn. Ó ní key tá fi ń settle boys, ó ní key tá fi ń settle onírinṣẹ́, torí irinṣẹ́ tá à ń lò àwa kọ́ la ni, a máa ń gbà ni, anybody ló mọ̀. So àwọn bíi Dr. Shefi Alao, àwọn bíi Dr. ọmọ ìyàwó ànábì Jíbọ́lá Pasuma, àwọn yẹn ló ní irinṣẹ́. Òṣùpá, Saheed, so àwọn yẹn ló ní irinṣẹ́. Ṣùgbọ́n gbogbo àwa tó kù à ń gbarinṣẹ́ ni o. Bíi ọmọjọ dádì wọ́n ń gbarinṣẹ́ ni, Loko wọ́n ń gbarinṣẹ́ ni, Billy Composer wọ́n ń gbarinṣẹ́ ni, àti ń bá kà wọ́n, even Yeye Oge Falsat ó ń gbarinṣẹ́ ni, Eleganza ó ń gbarinṣẹ́ ni, kò sẹ́ni tó ní irinṣẹ́ nu gbogbo wa, so à ń gbarinṣẹ́ ni lọ́dọ̀ instrumental. àwọn tó ń kọ fújì mélòó lẹ mọ̀ ń sìn lábẹ́òkúta yìí? Gbogbo àwọn tó ń kọ fújì north south lọ́dẹ́wẹ́kọ̀ local government, ara wọn ni Adisami Kando, ara wọn ni Adigun Banko, ara wọn ni Possible Side, Ọlọ́ládé, ara wọn ni Ọládélé Eleganza, ara wọn ni Múmúnì Dúdú tá à ń pè ní Máyìnjẹ, Kákámọ́ròf, ara wọn ni. So àwọn onífújì tó tí mo Bàsúkà ńkọ́? ẹ̀dà làwọn yẹn, ẹ̀dà àgbà orin gangan ní Bàsúkà. Ọlọ́ládé pàfọ́mà mi o, kò ṣe dúró wò, gbogbo iṣẹ́ tá a bá ń ṣe kò ṣe dúró wò, oníṣẹ́ ọwọ́ nìyẹn ni kò ṣe dúró wò, ọ̀kadà pípù kò ṣe dúró wò, ẹ̀fìrè wá mi wá o, ẹ̀fọ́ wá mi wá, ẹ̀fìrè wá mi wá o, ẹ̀fọ́ wá mi wá, ẹ̀yin tó nọjọ́ òní ẹ̀fọ́ wá mi wá, ẹ̀fìrè wá mi wá o, ẹ̀fọ́ wá mi wá, ẹ̀fọ́ wá mi wá o, ẹ̀fìrè wá mi wá, ẹ̀yin tó nọjọ́ àná ẹ̀fọ́ wá mi wá. Kí ni ìdí tẹ́ fi sọ pé iṣẹ́ fújì iṣẹ́ Ọ̀rúnmìlà? Ṣe rí iṣẹ́ fújì, ká tó kọrin tó dùn kán tó jó, ká tó lùlù tó dùn sí kí wọ́n tó jó, iṣẹ́ yẹn bá wa sá. Tí àsìkò tó Ọlọ́run bá gbé bó ṣe ń ṣe dé, ó máa ṣẹlẹ̀ wípé àsìkò tó ń ṣe yẹn ó máa dàbẹ́ ni pé nígbà téèyàn ń fi àkàrà jẹ̀kọ, àwa máa pariwo bọ́n ṣe ń pariwo mi ńgbà kan, Pàfọ́ ló lè ṣe o, Pàfọ́ ní kẹ́pẹ́ o, Pàfọ́ ló lè ṣe, Pàfọ́ la fẹ́ o. Ṣùgbọ́n bọ́n ti ń fẹ́ èèyàn yẹn, kó máa fura, kó dẹ̀ máa fẹsẹ̀ yìn, kó máa fi. Ohun tó ṣẹlẹ̀ ni pé ṣe rí kí Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká rẹ́ni bálà. Téèyàn bá rẹ́ni bálà àti gòkè kì í pẹ́. Téèyàn ò bá tètè rẹ́ni bálà, alágùn díẹ̀, olótù alágùn díẹ̀. So ohun tó ṣẹlẹ̀ ni pé ńgbà yẹn tá a bá lọ sí agbo, tí n bá ṣe boys lẹ́yìn, tí mo sanwó orinṣẹ́, nǹkan tó kù yẹn máa ń pọ̀. Àwọn nǹkan yẹn ló ń jẹ́ kí àìtó ẹ̀jẹ̀, àìsí owó yẹn tó, òun ló jẹ́ kó dàbẹ̀ ni pé fàṣẹ yẹn. Bọ́tà wọn tó wà lókè lénìí náà, gbogbo náà kọ́ ló rẹ́ni bálà náà. Ẹ ṣe sà, ọ̀pọ̀lọpọ̀ rẹ́ni bálà. Lọ́nà wo? Ṣe ẹlòmíì wà tó bá ní connection pẹ̀lú onírinṣẹ́, oníṣẹ́ yẹn máa kórinṣẹ́ fún, ó máa fi sponsor ẹ̀, léyìí tó jẹ́ pé bó bá pawó tí ò bá pawó, onírinṣẹ́ yẹn máa gbà. Ọjọ́ mi tó bá dẹ̀ wá lọ, tó bá jẹ́ 2000 lórí, onírinṣẹ́ yẹn máa gbà. Nítorí pé láìsí onírinṣẹ́ kò sí olórin. Àwọn ni wọ́n máa ń gbé wa sókè, àwọn ni wọ́n máa ń promote wa. For example nsìn, tí èèyàn bá gbé agbo fún mi nsìn, tí n bá gba owó òpè, ọ̀dọ̀ onírinṣẹ́ ni máa kọ́kọ́ sáré gbà, mo fẹ́ lórinṣẹ́ báyìí. Tí n bá débẹ̀ ní ìsìn, ó lè ní 100,000 ni o. Màá máa fọgbọ́n gbé pé àjọ wa náà ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé bá mi ṣe ní 80, bá mi ṣe ní 80. Tí Ọlọ́run bá kó sínú, ó lè sọ pé ó dáa, ẹ sanwó yẹn. Bí eléré yẹn. Ṣé àti rẹ́ni bálà lè rò pé ó fa ti yín sí? Àti rẹ́ni bálà yẹn. Bọ́tí bàtẹ́ láwọn èèyàn ń pè yẹn, àwọn tó ń pè yẹn ṣe bọ́ ń gbádùn yín. Wọ́n ń gbádùn mi bẹ̀tẹ̀ tán bá kówó pè wá, tí n bá gba owó pè lọ́wọ́ wọn, tí n bá sanwó orinṣẹ́, nígbà tá a bá dágbo, tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́, tá a bá parí iṣẹ́, tí n bá ṣe boys lẹ́yìn,
bóyá ó sì kú bóyá bíi 20,000 tàbí 15,000 ká fún onírìṣẹ́ tí mo yọ owó onírìṣẹ́ yẹn pé kí n má bàjẹ́ nítorí ọjọ́ iwájú so gbogbo nǹkan yẹn owó yẹn ti máa. àwọn ìrírí wo ló ti ṣẹlẹ̀ sí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tó jẹ́ mọ́rin ìgbàgbé. ẹ ṣe nígbà kan mo lọ sí orílẹ̀ òkò side mo lọ play mo wonder wípé àwọn boys kan wọ́n tún agbo mi ṣe ọlọ́run ní bágbó wa jẹ́ èyí tó yẹ pé wọ́n lọ yọ ọ̀bọ̀n wọ́n lọ yọ àdá kí leléyìí àwọn boys mi gan tí mo kó lọ wọ́n fẹ́ show wọn so nígbà tí wọ́n rá ìbọn àti àdá anybody jápa. kí ló dé tán fi yọ̀bọ̀n àtàdá. ẹ ṣe tá a bá kọ́kọ́ débi tá a fẹ́ ṣeré àwọn eré àmà sọ pé ohun tó ṣẹlẹ̀ ní pé ká tó lè ṣeré rárá àfi ká fún àwọn lówó. ṣe bá abúlé ni. kò sí abúlé kan bí kan mọ́ ń sìn tí eré ò sí. àwọn olórin ńláńlá wo lẹ ti bá pàdé rí. mo ti bá Dr. Alhaji Shefiu mo ti bá wọn pàdé mo ti bá ẹ̀dá wọn àjọ kọrin agbo tí wọ́n wà báyìí lọ́tọ̀ agbo tèmi wà lọ́tọ̀ so ẹ̀dá basuka mo ti bá wọn pàdé láìmọye ìgbà títẹ̀mí àwọn tẹ̀jọ kọrin alamaro koko àtijọ́ kọrin several times so tó pọ̀ Alhaji Kemi Ramon so àjọkọrin tó pọ̀ Bariota Òkèlọ́lá àjọkọrin tó pọ̀ sábẹ́sì Sẹ́míù kọ́lọ́nfọ̀rúnkẹ́ àjọkọrin tó pọ̀ so mi ò lè ka wọn tán. Sẹ́míù lọ́rí ń kọ́. Sẹ́míù lọ́rí ńgbà kan tí wọ́n ń jẹ́ tèmi wọn ò jọ àjọkọrin ṣùgbọ́n ńgbà tó yá nǹkan yẹn ṣẹ́kọ̀nà fún wọn tó jẹ́ pé ọlọ́run ọba nìkan lónìí déédéé tó pọ̀ gan so tó ṣẹlẹ̀ fún wọn nìyẹn. kódà àwọn tó bá ń wò wá báyìí tí wọ́n bá ṣì ń fẹ́ ẹ̀bùn orin yẹn wà. àwòwà ẹ wọ stúdíò rí láti ṣe rẹ́kọ̀dì. mi ò wọ stúdíò àwọn nǹkan tó fà á ni wípé àìsówó agbára tí ó tó òun náà ni ò jẹ́ kí n wọ stúdíò even nǹkan kan rẹ̀ ni sponsor stúdíò fún mi lónìí màá wọ bẹ̀ ní àárọ̀ ọ̀la aláṣẹ ọlọ́run. ẹ ti lórin lẹ̀ ọ̀rẹ́. àwọn orin wà nílẹ̀ agbára Olódùmarè. kódà ẹ fáwọn olólùfẹ́ ní tẹlifóònù nọ́mbà yín gbogbo àwọn tó bá fẹ́ pè é káàkiri àgbáyé. 081 07 65 75 20 àfọ́mà. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 081 07 65 75 20 àfọ́mà. ọlọ́ládé pàfọ́mà mi o òkè òkè lọ lámì yóò má rí lójoojúmọ́. gbogbo etí tó ń gbóhùn mi tó ń gbórin mi àṣírí oníkànnì lọ́lá sáchàmọ́ ní ọba èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí. mo máa ń kọ lórin wípé bọ́lọ́hún bá pò yẹ ni bọ́lọ́hún bá pò yẹ ni bọ́lọ́hún bá pò yẹ ni bọ́lọ́hún bá pò yẹyàn ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bọ́lọ́hún bá pò yẹ ni bọ́lọ́hún bá pò yẹ. wọ́n máa ń wá wọ́n máa ń pọ̀ ṣùgbọ́n téèyàn bá tẹ̀lé yẹn kò ní tètè move on. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.